Matteu orí kẹrin ẹsẹ̀ kẹta àti ẹsẹ̀ kẹrin. Nígbà tí olùdánwò dé ọ̀dọ̀ rẹ̀, ó ní, bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, pàṣẹ kí òkúta wọ̀nyí kí wọ́n di àkàrà. Ṣùgbọ́n ó dáhùn wípé a ti kọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láyé nípa àkàrà nìkan, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Ọlọ́run jáde wá. Ọ̀rọ̀ náà ló ń gbanilà, ọ̀rọ̀ náà ló ń woni sàn, ọ̀rọ̀ náà ló ń túni sílẹ̀. Gbogbo ohun tá a bá ń fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, a láti fi ọ̀rọ̀ náà síwájú. Gbogbo àdúrà tá a bá ń gbà, a láti fi ọ̀rọ̀ náà kún. Ọ̀pọ̀lọpọ̀ ń wá, a máa ń gbàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà Yorùbá la máa ń gbà tó yẹ pé àìfi ọ̀rọ̀ náà sí. Kò sẹ́ni tí ì gbàdúrà. Ohun tó máa jẹ́ kí àdúrà wa kó yàtọ̀ ni ọ̀rọ̀ náà tí a bá fi sí. Ọ̀rọ̀ tọ́nà ń kọ sílẹ̀ kí a bá rán Ọlọ́run létí ọ̀rọ̀ ẹ̀. Ohun tó sọ pé òun máa ṣe nínú ọ̀rọ̀ ẹ̀, ó máa ṣe. Èṣù ó gbógun ti Jesu. Jesu ó borí èṣù nípa ọ̀rọ̀. Ọ̀rọ̀ ni Jesu fi borí èṣù. Kì í ṣe agídí, kì í ṣe ọgbọ́n, kì í ṣe òye. Ọ̀rọ̀. Ọ̀rọ̀ tí a dẹ̀ ń sọ ní ọ̀rọ̀ tó wà nínú ìwé mímọ́. Ọ̀rọ̀ mélòó ló wà nínú ẹ̀, ló wà ní ọkàn ẹ̀? Ọ̀rọ̀ ìwòsàn, ọ̀rọ̀ igbala, ọ̀rọ̀ itusilẹ, ọ̀rọ̀ ìdáǹdè mélòó ló wà nínú ọkàn ẹ̀? Ka Bíbélì ẹ̀, èyí tó bá lè mọ̀ sí orí, èyí tó bá lè fà sí orí, kó fà sí orí. Ọ̀rọ̀ Ọlọ́run ló máa tú ẹ sílẹ̀. Kì í ṣorúkọ ẹnìkan, kì í ṣorúkọ ìjọ kankan. Ìgbàlà ó wà nínú ọ̀rọ̀ náà. Ní òní, agbára láti máa ka ọ̀rọ̀, agbára láti máa ṣe ohun tí ọ̀rọ̀ sọ, agbára. Jesu sọ pé a ti kọ̀wé rẹ̀. Agbára tó fi máa lè sọ pé ní gbogbo ohun tí gbogbo ohun tó bá kojú ẹ̀, tó fi máa sọ pé a ti kọ̀wé rẹ̀. Tó fi máa lo a ti kọ̀wé rẹ̀ láti borí gbogbo ìṣòro. Kí agbára náà kó balẹ̀ lórúkọ Jesu. Bẹ́ẹ̀ ni ó rí lórúkọ Jesu Kristi Olúwa wa.